Africa Content TV.
ṣe mo dúpẹ́ ìdí kọ́lẹ̀ àdúrà yẹn mo dúpẹ́ dúpẹ́. Túnbẹ̀ entertainment ẹ ṣeun ṣeun ẹkú àdúgbò ètò mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ààrẹ ó ṣeun mi gbogbo yín ẹkú àdúgbò ètò mo dúpẹ́. Àdé ọmọ mi ọmọ alábàáńdí ó kú àdúgbò ètò àdé o. Moscow ó kú àdúgbò ètò mo dúpẹ́ dúpẹ́. Sheriff nínú Manchester ó kú àdúgbò ètò mo dúpẹ́ dúpẹ́. Miss Yusuf ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin ti Liverpool àyìnbó mọ́ bọ́ ọ̀hún mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ẹ ṣé àdúpẹ́ Ọpẹ́yẹmí promotion ọpẹ́ ìdúrótì àdúpẹ́ dúpẹ́ ẹni ẹ̀bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kẹrù ẹni lọ ni. Manchester ẹ ṣé àdúpẹ́ o. Ìgbà tó wẹ́ wí jàǹdù. Ayọ̀ gbogbo àjèjì. Àkọ́kùnrin ayé. Orí tí ọ̀nà tó lọ dá pàdé pàdé. Listen to my music, I dance to my song. Music sounds so